gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọmíyalé lèmi ń jẹ́ màálẹ́mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sokoto kẹmbẹrẹ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún gbogbo etí tó ń gbọ́ mi àti ojú tó wò mí pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Mo fi ògo ẹ̀yìn mo fi fún Ọlọ́run ọba Olódùmarè tó dá mi tó dá gbogbo wa tó mọ̀dé pàtàkì tí ìran oníkálukú wá sílé ayé. Mo wá kẹ́yìn ẹ̀lẹ́ ó làmá wàrà sátọ́lá ambiyahim. Ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ mukadam ṣe òkò nínú ẹ̀sìn Islam. Mo kí yín o mo ní assalamu alaikum rahmatulahi ta'ala wa barakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi nínú ẹ̀sìn Kristẹni rẹ́fẹ́rẹ́ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kérúbù sírẹ́fù gbogbo yín pátá mo kí pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo yín o. Mo wá kí ẹ̀yin ìyá mi bàbá mi ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìn kẹ̀yin ẹlẹ́sìn tá a bá láyé ẹ̀sìn tó jẹ́ pé gangan la bá láyé. Mo kí yín o. Mo ní pé ewé a máa jẹ́ egbò a máa jẹ́ ẹ̀ ní ṣe ewé já ẹ̀ ní ṣe egbò wà àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọtọmọ fi tẹ̀síwájú ẹ̀yin abiyamọ tẹ́ ẹ gbárùkù tọmọ lọ́jọ́ ṣòro tí wọ́n fi rọmọ mú. Àdó mẹ́ta bá ilẹ̀ ẹ̀dọ́ ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nà ẹ̀ ń fi kan ṣoré kiri èyí tẹ́ wá ń fi ṣoré kiri ẹ fi ṣe mí lórí owó ẹ fi ṣe mí lórí ọlá ẹ fi ṣe mí lórí àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani àti gbogbo ìran Yorùbá tó dúró fún òótọ́ ẹ fi ṣe wá lórí owó. Mo ṣe bá orí tó kún tí ò níná mo ṣe bá ọjà tó kún tí ò lérò mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn mo ṣe bá ó mo ṣe bá ó mo ṣe bá ó. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà tìgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second ọ̀nìrìṣà àti Ilé Ifẹ̀ àti bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn. Mo fi kí gbogbo ládéládé lóyèlóyè nílẹ̀ Yorùbá pátápátá wípé kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ ọba kó pọ̀ jaburata kẹsìn ọba wa jẹ kó pẹ́. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn òde wípé lágbára lọ́wọ́ wọn ní rúkú yín wá bá wa nílé o. Mo kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. Mo kí yín o. Mo kí Professor Banji Akíntóyè Alànà fún ìran Yorùbá. Mo sì kí gómìnà gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gómìnà wa ìpínlẹ̀ Ọ̀yọ́ gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé tẹ́ kárí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá. Mo kí yín o. Mo ń lọ àwọn nǹkan kan wà tí ń bà mí nínú jẹ́ àwọn nǹkan kan wà tí ń ṣe mí ní àhín tí mo sì wá wò pé kí ló dé tí fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ìran Yorùbá. Ṣé èpè ni àbí ègún àbí kí ló lè fà gan torí kò fi gbogbo ara yé mi. Mo ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jáde lórí ayélujára láti ìgbà tí ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba ìkéde orílẹ̀-èdè tuntun èyí tí ìyá Dúpẹ́ Onídìrí tí wọ́n ṣe. Mo rí pé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń jáde yàtọ̀ sí àwa tá à ń sọ̀rọ̀ lórí pé báwa ṣe ní ìgbàgbọ́ pé ó ṣe yẹ kó rí bá a ṣe ní ìgbàgbọ́ pé ó ṣe yẹ kí wọ́n rìn. Wọ́n rí pé yàtọ̀ sáwa tá à ń sọ̀rọ̀ yẹn
ọ̀pọ̀ àwọn tí ń jáde wọ́n ń gbójú agán sólóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ni. Yes, dórí àwọn kan tí mi ò fẹ́ tí ì dárúkọ. Mo dẹ̀ wá wò ó pé kí ni nǹkan tó lè fà á. Ṣólóyè Sunday Igboho Òòṣà ṣé ló ní ká kùnà pẹ̀lú ntán gbé dání ni? Ṣólóyè Sunday Igboho Òòṣà só ní ń fọ́ wọn lórí ni àbí kí gangan ni àbí bàbá Bánjí Akíntóyè? Lẹ́nu bí ijọ́ mẹ́ta yìí nísìn lóòótọ́ mi gbọ́ voice note yẹn and I don't even bother to listen to it ntí ẹ̀ ní. Tẹ́ bá rí tẹ́lòmíì kan àṣírí olóyè Sunday Igboho àti bàbá Bánjí Akíntóyè ó ti tú o. Àṣírí kíni lórí kíni? Nǹkan kan tí mo fẹ́ kí gbogbo ìran Yorùbá mọ̀ ni pé bónírèéfín bá kọ̀ tó lóun ò fín gbá mọ́, èyí tó ti fínlẹ̀ kò ní parun. Èyí tó ti fínlẹ̀ kò ní parun láéláé. Tólóyè Sunday Igboho Òòṣà Àdìsá ọmọ aládìkún ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé adé aládìkún la gbà fáláàfin ọmọ Ìgbòho mọ̀rẹ́. Tó bá tiẹ̀ wá lè ní tán láwọn yọwọ́ àwọn yọsẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation, mi rò pé ó lè ní èèyàn kankan tó lè lé rẹ́kọ̀dì tí olóyè Sunday Igboho tó ti lé tó ti fi kalẹ̀. Mi rò pé ó lè èèyàn kan tó lè lé bá. Torí pé kí ni? Tẹ́ bá bi wá a máa rí sọ náà. Ìgbà tí kábíyèsí Ọlọ́run tójú ń pọ́n igún, àwọn ará Ìbàràpá Òkè Ògùn ẹ̀jẹ̀ ń lò bẹ́ẹ̀, Ìgàngán, Ìgbẹ́tì, Kìṣí, Àgọ́ Ààrẹ Sẹ̀pẹ̀tẹ̀rí, Àgọ́ Àmọ́dù, Ìgbòho, Ayétẹ̀, Ìgàngán, Ìgànná, Igbó Ọrà, Èrúwà, Ìbàràpá méjèèje wọ Òkè Ògùn. Ìgbà tí ojú ń pọ́n igún wọn, àwòdì olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ mọ̀ bá wọn ra. Torí mo wo fídíò èèyàn kan tí ń sọ pé káwọn ará Òkè Ògùn kan gbára wọn kalẹ̀ lọ́wọ́ olóyè Sunday Igboho. Mo wá wò pé kí ló lè fa irú ọ̀rọ̀ báwọn. Ṣé olóyè Sunday Igboho Òòṣà tó sọ fún gbogbo àwọn ará Òkè Ògùn Ìbàràpá tó ràn lọ́wọ́ ńgbà náà lọ́hùn só ní kí a máa kó oúnjẹ wá sílé òun ni? Àbó ni wọ́n wá máa ṣẹrú ńlé òun? Torí ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ò yé mi. Kò yé mi. Mo wá wò pé kí nìdí tí ìran Yorùbá fi fẹ́ràn ká máa fẹ̀tẹ́lẹ̀ ká máa pa làpálàpá. Ṣólóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ tó ní ẹ̀ṣẹ̀ kan pàtó tó ṣẹ̀yìn ni? Arábìnrin kan náà sọ, ó ní wípé it is very gullible kí àwọn tó kàwé kí a máa tẹ̀lé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ lẹ́yìn. Arábìnrin náà sọ̀rọ̀, ó ní tí èyí bá ṣe pé àwọn tó kàwé ò gbọ́n, ó ní ṣerú olóyè Sunday Igboho Òòṣà ló yẹ ká máa tẹ̀lé kó máa pàṣẹ fún wa. My question is this: ìgbà tó lóyè Sunday Igboho Òòṣà
tó risk everything, ó risk ẹ̀mí ẹ̀, ó risk dúkìá, ó risk gbogbo nǹkan láti jà fún àwọn ọmọ Yorùbá. Ṣé ò sí àwọn tó kàwé ń bẹ̀? Ṣé kò sí àwọn tó lágbára jùlọ? Ṣé wọ́n jáde? Kí ló dé tá a wá fẹ́ sọra wa di kànáńjẹ́gbọ́n? Kí ló dé tá à ń torí àwíjàre tá à ń jẹ́ tọ́ ọmọ tán lẹ́nu? Kí ni yóò kì í sọ̀rọ̀ ọjà? Ọ̀rọ̀ Yorùbá nation ò kì í sọ̀rọ̀ ọjà. Táni ọjà alágbájá kan rèé, ẹ wá ná ọjà tàmẹ̀dò kan rèé, ẹ wá ná. Operation fẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe operation tulas. Ìwọ tó lọ ń bá wa lò, má ríra rẹ pé o pàtàkì, má ríra rẹ bóyá o gbọngbọ́n, ríra rẹ pé Ọlọ́run ka ọ̀yẹ́ nù 55 million plus ọmọ Yorùbá tó wà. Kò sẹ́dá tó lè pé, kò sẹ́dá tó gbọ́n tán, Ọlọ́run nìkan ló pé. Olóyè Sunday Igboho ṣàòṣe gbogbo tó ṣe yẹn ń gbà yẹn for personal gain. And if you care to know, I'm telling you this tonight and you can do your verification. Ìgbà tá a lọ sí Kìṣí láti kọ́kọ́ lẹ ọ̀rẹ́ kojú àwọn Fúlàní ajínigbé ní Kìṣí, ọ̀rọ̀ péran Yorùbá kankan ń dáwó tí ì máa ṣẹlẹ̀, tó bá ti ṣẹlẹ̀ wọ́n mọ̀ ibi tí wọ́n ń dáwó sí. Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ló kó mọ́tò ẹ̀ tó fi owó ara rẹ̀ ra epo sí. Kódà oúnjẹ tá a jẹ nílùú Kìṣí, Olóyè Sunday Igboho látàpọ̀ ara rẹ̀ ló ti ṣètò gbogbo ẹ̀. Kò tí ì sí ọmọ Yorùbá kankan tó lè bọ́ tàpé nígbà yẹn o àwọn ń dábọ́yá tọ́rọ́ kọ́bọ̀, torí pé ìrìn àjò Yorùbá nation ó ṣeé ṣe ká ti máa ṣe bọ̀ o, àmọ́ kò tí ì dórí tábìlì Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. Lẹ́yìn ìgbà náà ńlọrọ̀ Tolúlọpẹ́ Arótilé, the only female combatant pilot tí ìran Yorùbá ní tọ́jọ́ máa Kogi, tá padà nà tá gbẹ̀mí rẹ̀ ń gbà yẹn, tí àwọn ọ̀dọ́ làwọn fẹ́ ṣe rálì ìwọ́de wípé a fẹ́ mọ ikú tó pa Tolúlọpẹ́ Arótilé. Olóyè Sunday Igboho ṣá, he sponsored the rally ńgbà tó jẹ́ pé ìran Yorùbá ni, ọ̀rọ̀ tó sì ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá ni. As far back as 2016, Olóyè Sunday Igboho ti gbé gbogbo ara sínú nǹkan tó jẹ́ ọ̀rọ̀ Yorùbá. Ìgbà yẹn lèmi jẹ́ chairman fún ọ̀dọ́ Yorùbá ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́, tí mo sì tó ti jẹ́ pé wọ́n máa ń kó gbogbo chairman ọ̀dọ́ Yorùbá káàkiri gbogbo ìpínlẹ̀ yòókù, máa kó wọn lẹ́yìn dọ́dọ̀ Olóyè Sunday Igboho tájọ jókòó lórí pé ọ̀nà wo nìran Yorùbá fẹ́ gbà náà láti mókè. Gbogbo ìgbà yìí kò tí ì sọ̀rọ̀ Yorùbá nation. Ìgàngán tá a lọ tólóyè Sunday Igboho ṣá lọ lọ́jọ́ àkọ́kọ́ kò ní ṣe pẹ̀lú Yorùbá nation. Ìyà ń jẹ̀ràn mi, ó ṣe lè jẹ́ pé ìlú mi, torí Ìgàngán jẹ́ ìlú kejì fólóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀.
Ìgàngán ni wọ́n gbà wọlé sílùú Ìbàdàn lọ́pọ̀ ọgbà. Ìgàngán ni wọ́n gbà. So wọn a máa sun Ìgàngán gbogbo ọ̀pọ̀ ọgbà yẹn. Wọ́n ti wá rí ìlú Ìgàngán gẹ́gẹ́ bí ilé, débi pé àtọmọdé àtàgbà nílùú Ìgàngán ló dá olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ mọ̀. Ìgbà tí nǹkan làlúrí dẹ̀ dé bá, tí àdánwò dé bá ìlú Ìgàngán látọwọ́ àwọn Fúlàní ajínigbé afipábánilò aboko ẹni jẹ́ tó dé bá ìlú Ìgàngán, olóyè Sunday Igboho ó dìde gẹ́gẹ́ bí ẹni pé ojú tó ti mọ ni rí kò ní lóun ọ̀mọ́ni mọ́, àti wípé òun ní agbára láti gbèjà wọn ni. Òun ti gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nígbà tó jẹ́ wípé ìlà ń bẹ lẹ́ẹ̀kẹ́ ẹ̀wọ̀n tí ń ṣe àfihàn pé ọmọ Yorùbá lòun. Olóyè Sunday Igboho ṣàjáde fẹ́ni tó bá lórí ọ̀fẹ́ láti wo fídíò ọjọ́ náà. Èmi mo ṣe live fídíò lọ́jọ́ náà. Fídíò yẹn já scale, ó wọ about 25,000 live viewer lọ́jọ́ náà tá a kọ́kọ́ dé ọ̀dọ̀ Sẹ́ríkí Sàlíù ní Ìgàngán. Sẹ́ríkí Sàlíù ń sọ fún olóyè Sunday Igboho wípé bàbá mi ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Àkàndá Ọláyíwọlá kẹta Adéyẹmẹ the third kábíyèsí o, wọ́n dára alẹ̀ lónìí, wọ́n ti darapọ̀ máwọn baba ńlá wọn. Pa Aláàfin ń jẹ́ Sẹ́ríkí Fúlàní, pa Aláàfin ń síbi tó ń wà ọ́. Olóyè Sunday Igboho ń sọ pé kí Sẹ́ríkí Fúlàní pe ikú bàbá yèyé pé èmi Sunday ọmọ aládìkún mọ wà ń bí, mo fún ọ lọ́jọ́ méje kó o fi ilẹ̀ bàbá mi lẹ̀. Wọ́n á sọ̀rọ̀ ń pa Yorùbá nation gbà náà. Àmọ́ ìyà tí ń jẹ ìran Yorùbá ń gbà náà, olóyè Sunday Igboho ṣàfẹ́ kọ́. Ibẹ̀ lólóyè Sunday Igboho ṣáà ti fún Sẹ́ríkí Sàlíù lọ́jọ́ méje pé kó tó dọjọ́ méje káàsà rẹ̀. Ìbéèrè tó lóyè Sunday Igboho ṣàkọ́kọ́ bí Sẹ́ríkí Sàlíù fẹ́ tó bá wo fídíò yẹn gbà náà ni pé gbogbo tí ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá nílùú yìí sọdá bẹ́ẹ̀. Sẹ́ríkí Sàlíù ní òun náà ń ṣàtúnṣe àbí nǹkan kan sí. Olóyè Sunday Igboho dá wọn ní agbàyín lálejò, ẹ̀ ń fẹ́ nù ran wa, ẹ̀ ń mu nínú ìlú wa, ẹ̀ ń jẹ nínú ìlú wa, ẹ̀ tó wá ń tẹ̀yìn, ẹ̀ ń ṣe wá ní sùtá sódà bẹ́ẹ̀. Fẹ́ni tó bá wo fídíò gbà náà, kò sí ọ̀rọ̀ Yorùbá nation, ọ̀rọ̀ pé Fúlàní ẹyẹ jẹ wá lóko, ẹyẹ pààràn mi ìnígbà náà lọ́hùn. Kò tí ì sí contribution kankan, kò tí ì sí èèyàn kankan on any platform whatsoever tí ń sọ wípé ẹjẹ́ adáwó à ń lọ gbá à ń lọ àwo. Olóyè Sunday Igboho was doing that voluntarily, láì ní ìlà ìlò kankan náà, ń ṣe gẹ́gẹ́ bólódùmarè bó ṣe rán. Ẹni tó pe àkíyèsí olóyè Sunday Igboho sí ti ń ṣẹlẹ̀ nílùú Ìgàngán ìní Ọlọ́rẹ́bù Jábélé. Kò ní ṣe pẹ̀lú ọmọ Yorùbá nation kankan, kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation. Ọjọ́ náà Ọlọ́rẹ́bù Jábélé wà lọ́dọ̀ kábíyèsí ọba Ṣígàngán. Àwọn àpolóyè Sunday Igboho ọ̀rẹ́ mi sọ́wọ́ a máa wò wá ràn báyìí ni. N tó prompt wọ́n pe olóyè Sunday Igboho níbi alẹ́. Létà Ọ̀nàrẹ́bù Jábélé wá sí Ìbàdàn láti wá fojú rinjú pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tí sọ olóyè Sunday Igboho. Kò tí ì sọ̀rọ̀ Yorùbá nation, torí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá fẹ́ mú olóyè Sunday Igboho lọ́tà ní ìsìn, tẹ́ ẹ wá ń pè é lóríṣiríṣi ọkọ̀, kí ni dàda ayé ti dàrí? Ẹ dá lóhùn. Akitiyan yìí
ìlọ̀gá wa Kóìkì lárí níta sì gbé dání pé táwọn Kóìkì táwọn gbé dání àjẹ́ńdà yìí ó sì lọ pẹ̀lú akitiyan tó lóyè Sunday Igboho Òòṣà tí ń ṣe yìí. Ọláyọmí Kóìkì wọ́n gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olóyè Sunday Igboho wọ́n pe olóyè Sunday Igboho lórí fóònù wọ́n jẹ́ olóyè Sunday Igboho wọ́n mọ̀ pé ìlú èbó làwọn wà àmọ́ ìtòlóyè Sunday Igboho ń ṣe yìí àwọn náà ṣe tán láti darapọ̀ mọ́ wọ́n tẹkọ̀ létí wọ́n wálé. It was after Ìgàngán ní àwọn àgbààgbà tí wọ́n gbé Yorùbá nation dání. Mo lè kàyé wọn àmọ́ ìní dákọ̀ lálẹ́ yìí. Ìní wọ́n wá pé àwọn rí ọ gẹ́gẹ́ bí akíkanjú ọmọ Ìgbòho Òòṣà yá ayọ̀ tìwé yá ayọ̀ tọ́jú orí. O ò sí nínú ẹni tí Fúlàní lè dènà dè. O ò sí nínú ẹni tí Fúlàní lè wá kógun jalé ẹ̀. Dákun wá síwájú wa ìjà tó bẹ̀rẹ̀ sí ní jà yìí yá jàkà ìgbòmìnira fúnra Yorùbá. Bàbá mi Professor Banji Akíntóyè wọ́n wà nínú sitting room olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ńgbà náà. Ìfẹ́ dárúkọ olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. Ọ̀rọ̀ tẹ́yìn wá fi ṣàwẹ́wà tẹ́wá solóyè Sunday Igboho ṣàdẹ́ni ní ìtayín lẹ́nu ẹ̀yìn wèrè òpònú amoko mẹ́kọ̀ yìí. Ọ̀rọ̀ yìí bí wàhálà tán. Àwọn ìyàwó olóyè Sunday Igboho Òòṣà wọ́n fárígà. Ìyá tó bólóyè Sunday Igboho Òòṣà ó fárígà pé Àdìsá mo fi Ọlọ́run búra ìyá tó bólóyè Sunday Igboho Òòṣà ipò olóyè Sunday Igboho Òòṣà ló kọ. Bàbá ni máa ń pè wọ́n. Ẹ ló lóyè ẹ ni ìyá tó bólóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ni máa ń lò fún olóyè Sunday Igboho. Ìgbà tí ọjọ́ keje tó kọjọ́ méje tọ́jọ́ méje fẹ́ẹ̀ pé nígbà táwọn èèyàn ti sọ̀rọ̀ lọ́tún lósì. Ìgbòho àgbàlọ́lá o ọba lọ igbá kan àwo kan kòkò bàbá àsásùn. Ìyá tó bólóyè Sunday Igboho wọ́n mọ̀ wá. Ìkúnlẹ̀ náà fẹ́ẹ̀ kún tán. Ìgbòho dákun bàbá mi má lọ. Ìjà ìran Yorùbá ṣòro gbé. Kò sẹ́ni tí ń ja ìjà fún ìran Yorùbá tí Yorùbá ìpadà fi bí sù. Gbọ́n táwọn èèyàn ń wí. Olóyè Sunday Igboho Òòṣà. Mo rò pé sìtá fún ya wọn gbà náà ni pé nǹkan kẹyọ kan tó lè má jẹ́ káwọn jà fúnra Yorùbá ìní tí bàbá àwọn bá lè jí padà nínú sàárè. Àwọn ìyàwó olóyè Sunday Igboho wọ́n takú kọ́kọ́ àwọn ọ̀gbọ́nọ̀ jà ìjà yìí. Olóyè Sunday Igboho ní ṣe bí Yorùbá ní mímáàpù rẹ̀ lẹ́ẹ̀kẹ́ mi identity card làwọn gbèsè ẹ̀kẹ́ yìí. Pẹ̀lú ìfẹ́ tán ní a mà lọ gangan. Sẹ́ríkì Sàlíù mà lọ. Àmàrí Sẹ́ríkì Sàlíù mọ́. Sẹ́ríkì Sàlíù ọgbàbẹ̀ ọbọ̀ sí Kwara nílùú Ìlọrin. Ọjọ́ tá a lọ rèé lé Sẹ́ríkì Sàlíù. Jọ̀dá ni ká tó débẹ̀ Sẹ́ríkì Sàlíù gẹ́gẹ́ fúnra ara rẹ̀ ti fìlú Ìgàngán lẹ̀. Àwọn ọmọ tó bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí àwọn èèyàn.
wọn àjò gúlúntúgúlúntú báyìí lọ, gbogbo ẹ̀yin olórí ibú dẹ̀ ń sọ̀rọ̀ yẹ sí ń bẹ̀. It was after that ńlọrọ̀ Yorùbá nation ló tó ṣẹ̀ṣẹ̀ wá wọlé tààrà pé ó sábò lè gbè mí ṣèmi bó ṣe bá mi. This to tell you wípé ọ̀rọ̀ tọ́gbà yín wá sẹ́nu wọ́tọ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ yìí. Lóòótọ́ àwọn kan ti ń ṣe Yorùbá nation kó tó di pápẹ́ olóyè Sunday Igboho, àmọ́ kò rinlẹ̀. Àbújá ò shake nọ́tọ̀ǹtì tó lóyè Sunday Igboho ṣá tó dá sí. Ìní gbogbo àgbáláyé gan tó mọ̀ wípé Yorùbá ó dàbí ẹni pé wọ́n ṣe tán wọ́n fẹ́ lọ. Torí ẹ̀ bàbá wa Professor Banji Akíntóyè ìwé làwọn fi ń tò ó. Àwọn òkè bẹ́ẹ̀ ṣe ń fi ìwé tó yìí, ẹ jẹ́ ká máa gbé awareness náà fáwọn èèyàn. Ọ̀pọ̀ àwọn bàbá yìí láwọn pé àwọn ò lè ṣíwájú rálì o. Ta ló tó bẹ́ẹ̀? Ta ń fẹ́ ṣe é? Olóyè Sunday Igboho ṣá ó wá fara rẹ̀ kalẹ̀, ó pe àwọn tán ti jọ wà tipẹ́, ó pe gbogbo wọn pé ẹ máa bọ̀ o. Ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá ló délẹ̀ yìí, gbogbo wa la sì gbọ́dọ̀ contribute. Ibẹ̀ láti rẹ́lòmíì tí ò ní sunlé rẹ̀ fọjọ́ méjì jọ́ mẹ́ta jọ́ mẹ́rin, tí wọ́n wà nínú igbó tí wọ́n ń dọdẹ àwọn Fúlàní ajínigbé torí ìran Yorùbá. Ìran Yorùbá lónìí làwọn kan wá ń bẹnu àtẹ́ lólóyè Sunday Igboho. Níjọ́ tá a lọ sílùú Èkìtì, àwọn sójà kan wà ní checkpoint ní Ìkẹ́rẹ́. Ṣé Ìkẹ́rẹ́ náà ni bí n bá gbàgbé bí n bá rántí? Wọ́n dá gbogbo ọkọ̀ dúró gbà tó ti jẹ́ wípé rálì àlàáfíà là ń bá lọ sílùú Èkìtì. Àti bá a náà ti dáwọn èèyàn dúró mbẹ̀. Kété tó lóyè Sunday Igboho ṣà tó sọ̀kalẹ̀ tó bá àwọn sójà yẹn sọ̀rọ̀ pé àjà àṣekà ìpolongo àlàáfíà là ń ṣe. Fídíò wà o. Wọ́n mọ̀ ní a máa lọ́tùbínùbí. Gọ́vnà Rotimi Akeredolu kọ́lọ̀ ń bá ń ṣekú nísinmi fún. Àwọn gẹ́gẹ́ tẹ́wọ́ gba Yorùbá nation. He was the first governor that compulsory Yoruba anthem fún gbogbo schools ní ìpínlẹ̀ Ondo. And if you care to know, dandan ni túláàsì kí Western region kí wọ́n ní anthem. This anthem gẹ́gẹ́ bá a ṣe gbọ́ was created by Chief Obafemi Awolowo. Aṣíwájú ni mí, aṣíwájú ni wá, aṣíwájú ni wá, aṣíwájú ni wá tìpínlẹ̀ Ọ̀yọ́ nù. Gbogbo ilẹ̀ Yorùbá ìfẹ́ wà fúnlẹ̀ wá fún orílẹ̀ ibi wá kágbéga 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 fàyè wí ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa fún tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ìwà ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀
àtàyà àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló ti wà. kí wàá lo lóyè Sunday Igboho ṣá kí ló ṣe tẹ̀wá ni ó mórí wá kọ́ fọrùn lẹ̀ tó bá fi dá tèmi èmi Adémọ́lá Ọmọmíyalé mo fẹ́ lè ní kó lóyè Sunday Igboho ṣá kí ẹ bọ́ ta gbangba wípé tọ́ ibi ẹ bọ́rọ̀ yín dé tí mo ti wá digbá wíwọ́ mo yẹ̀ bá ná kẹ́ ẹ máa ṣe lọ a máa gbé rálì lọ lóńdó gbogbo ẹ̀yin dá ń pariwo orí burúkú ní ìsìn ìjìnlẹ̀ Marcus so fi ìṣẹ́jú kan wá Nàìjíríà rí rálì wo nínú gbogbo rálì tá a ṣe pátápátá lè a ti lè rí fọ́tò rẹ bèlè tà sí fídíò mò ń bi ọ́ ni o torí ní ìsìn ẹ ló lóyè Sunday Igboho ṣá ẹ ní ọ̀dà rálì wo la ti rí ọ rí kọ́ dá mi lóhùn tó lóyè Sunday Igboho wá digbá ìwọ ṣe rálì lẹ́kìtì ẹ wèrò ìfẹ́ olóyè Sunday Igboho gan ó boost Yorùbá nation Ondo Èkìtì Ọ̀ṣun Abẹ́òkúta Òró ní Kwara I was part and parcel of those rallies. Ìpínlẹ̀ Èkó nìkan lolóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ò gbé rálì lọ ó kọ̀túnla tí ó lọ rálì Yorùbá nation tí ó lọ rálì ìpínlẹ̀ Èkó ilẹ̀ dìgbò lulẹ̀ July 3rd ìní rálì Lagos State ló yẹ kó wáyé July 1st ilẹ̀ dìgbò lulẹ̀ ṣe bá a mọ̀ pé ṣé ọwọ́ ọ̀pọ̀ ẹ̀yìn rádaràdàn yìí náà ni ẹ wá dá lóhùn ọjọ́ kan lolóyè Sunday Igboho ṣá ń jẹun lọ́wọ́ la gba ìpè wípé òpópónà márosẹ̀ Ìjẹ̀bú Òde síbàdàn àwọn ajínigbé ń bẹ́ẹ̀ Alhaji Rọ́jí Kazeem Àṣekúlówó ọmọ bear me witness ibẹ̀ orí oúnjẹ náà láti dìhámà láti lọ rèé dóòlà ẹ̀mí àwọn èèyàn ń bẹ̀ Ìgbòho l'Ògùn State àwọn ajínigbé mà fi bẹ́ẹ̀ lẹ̀ ní wàrà ṣẹ́sà bẹ́ẹ̀ bá wá ní adìẹ olóyè Sunday Igboho tẹ́ bá wá ní òpónmọ́re tẹ́ gbé ta tẹ́ fowó rawó ẹjẹ́ á máa wo táwọ́ òbí ṣèbọ́pọ̀ ọ̀lọ́pọ̀ ẹ̀yìn tẹ́ ń bólóyè Sunday Igboho yìí lẹ́ni tí ya yín yóò ń dìrí tó ṣe ni ló dáa àbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa bá a lọ tẹ́ bá ní èèyàn bá gba orílẹ̀-èdè ọgbọ̀gbọ́n ọgbọ̀pọ̀lọ it is either by negotiation or by war ọ̀nà wo nìyá ó ń dìrí ń gbà ọmọ ti lé lóṣù kan tẹ́lẹ̀ ti gbàjọba mo ti ẹ̀rí first dose ti dèdèrìn kan ẹ jẹ́ ń plé ẹ̀ tán níjọba ti ń sá fáwọn ń ọ̀gbọ́rú ẹ̀ rí. lórí ọ̀rọ̀ tó sọ yìí ó tiẹ̀ ti wà lọ́kàn mi gan láti sọ̀rọ̀ lé lórí ọmọ Yorùbá ẹ má gọra yín o ẹ má jẹ́ agọra wa o èyí tí àwọn pípò yìí ti ń palẹ̀ mọ́ sẹ́gbọ́n àti ń gbọ́ àwọn bàbá ìjìnlẹ̀ ti ń sọ lórí ètò kò ń ṣe àhesọ o in fact èmi fúnra mi gan mo lè jẹ́rìí sí
lémi personally mo lè jẹ́rìí sí. Wọ́n ń ṣe oríṣiríṣi project náà ń kówó lé náà ń allocate owó fúnra wọn títí fi kàn commissioner wọn náà ń fún lówó pé ẹ sọ pé ẹ ṣe furniture ẹ lè ṣe eléyìí ẹ lè ṣe lè náà ń rò lówó síta fúnra wọn láti ṣe kíni láti kó gbowó kúrò ńlẹ̀. Àwa wá sọ pé tàbá jáde wọ́n á pa wá wá dojú irọ́ ni wọ́n ti ṣetán láti sá lọ. Wọ́n ti fẹ́ sá lọ. Ọ̀rọ̀ náà ti gbáradì bá a ṣe ń gbáradì láti jáde síta láti gba ẹ̀tọ́ wa láti bọ́ sípò ẹ̀tọ́ wa tán yanyan. Àwọn tí ń gbáradì láti sá kúrò ń lù pẹ̀lú oye tó bá lè kó èyí tó máa kó tọ́jú lọ sókè òkun àbí tó máa kó padà sí ibi tí Nàìjíríà bá kù sí ìyẹn wà fún wọn. Èyí tó bá kù ẹ̀wọ̀n kó mọ́jẹ́ máa ń ṣe ní ìgbà tó máa wà wò pé tábàjẹ́ kó tó iye báyìí wọ́n á béèrè pé bòlè tó kù wá sí wọ́n á wò pé ẹ jẹ́ ká fi nínú ẹ̀ bóyá kọmíṣánná kan sí wọn ló yá ìwọ gba 3 billion yìí gba 3 billion yìí á wò pé kí ló ń fẹ́ sọ pé òun fi 3 billion ṣe irọ́ òun lè sọ pé òun fi 2 billion ṣe nǹkan báyìí òkè ó kù 1 billion tó kù a ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní òun ra chair sí ọ́fíìsì òun ra gbá òun rà wò. So wọ́n ti ń roll out àwọn owó yẹn tó fi ń ṣe oríṣiríṣi business tó fi ń ṣe oríṣiríṣi nǹkan tó ń dálẹ̀ irú gbogbo ilé tó ń wó nsìn tó ń claim tó ń claim ilé àwọn ń ṣe ilé àwọn ń ṣe tọ̀hún irọ́ ni gbogbo ẹ̀ ọgbọ́n ni wọ́n ń dá o. Torí bí àgbà náà tí orílẹ̀-èdè bàbá dé tó wá ní òkè láàrin April 12 sísìn owó ilẹ̀ wa tẹ́tí ná ibo lẹ́nu sí kí lẹ́ fi ṣe kọ́ lè rí document láti sọ pé àwọn gbélé pé nígbà báyìí la fi ṣe àfiṣe la fi ṣe tọ̀hún. So àwa ń múra láti jáde ẹ̀rù wa ń fẹ́ máa bà wá pé ká má jáde ẹ má jẹ́ kó sí yẹn o torí àwọn fúnra wọn ń múra láti sá lọ. Oh my God, èmi mọ èèyàn tó jẹ́ pé nínú wọn sọ fún mi o mo débẹ̀ fúnra mi ni nínú estate mi tó ń gbé ó ní boat òun fúnra ẹ̀ ní boat lẹ́yìn kùlé ẹ̀ etí omi ló kọ́lé sí etí omi ó ní jẹ́tì ó ní ibùdókọ̀ ojú omi nínú ilé ẹ̀ lọ́gọ̀ọ̀gán ilé ẹ̀ ní gbogbo àwọn olórí báǹkì wọn lóríṣiríṣi àtàwọn politician wọn ni wọ́n wà inú estate yẹn wọ́n pọ̀ gan bẹ̀ ní kò yí ń bẹ̀ yẹn. Ìjọ ẹ̀kọ́ tí bá ṣe pé alẹ́ ti lẹ́ngbà tá a débẹ̀ ni kò bá fi bóòtù gan kó fi gbé wa káàkiri kó fún wa ní boat cruise. Àmọ́ torí pé alẹ́ ti lẹ́ nǹkan bí aago 12 fẹ́ lọ lù aago 12 òru fẹ́ lọ lù nígbà náà ta lọ fún bẹ́ẹ̀dẹ̀ tìyàwó ẹ̀. Kí ni mò ń gbìyànjú láti sọ ni pé bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú VGC wọ́n wà ń bẹ̀ nílé wọn tí jẹ́ ti wà ní Parkview wọ́n wà ń bẹ̀ ní ṣé Banana Island ni yes ní Banana Island náà wọ́n wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ lọ àwọn island kankan náà tó wà létí omi gbogbo ẹ̀ náà wà ń bẹ̀ gbogbo náà wà ń bẹ̀. Ẹ̀yin náà imagine òpònú kan náà wọ́n sọ̀rọ̀ ó ní ṣé Ìgbòho tí ó kàwé ńlọ́yẹ káwọn ọ̀mọ̀wé ọmọ tẹ̀lé ẹ wá wà wọn tó kàwé bẹ́ẹ̀ èèyàn ọ̀bá kú lọ́pọlọ tí làákà èèyàn ò sì dọ̀bálẹ̀ kẹ́ níjọba fẹ́ sá lọ. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí sì tún make appointment as at today. Tá sì tún yan senior special advisers tá sì yan chairman board members tá sì yan everything lẹ ló fẹ́ sá lọ. Are you so daft?
ṣòpònú ni yín ni ìjìnlẹ̀ tí ò kú ò lójú kan ìjìnlẹ̀ tí ò kú òǹbi tó wà ìwà ń pẹ̀kọ́ ọ̀bànújẹ́ fún yín ẹ̀ ń pè lẹ́kọ̀ọ́ ọ̀dùnnú ṣé ẹ ti yáwọ́ ni kí ló dé tẹ́ ẹ gbà pé ẹ ti ṣàṣìṣe kẹ́ ẹ dẹ̀ wá ọ̀nà láti tún mú wọ́n lè gba orílẹ̀-èdè báyìí ẹ wá ń dáhùn ẹni wípé wọ́n wàá sọ̀rọ̀ ibi ẹ̀ ń náwó yín dé owó èwo sówó torílẹ̀-èdè tiyín Democratic Republic of Yoruba àbọ̀ owó torílẹ̀-èdè Nàìjíríà náírà tí wọ́n ń ná èwo ń bẹ̀ ṣe é ponú ni. àwọn ọmọ táyé tíjọba kó sáwọn ní ìsìn August ìní ìgbẹ́jọ́ wọn ègé ìbáwá remand ẹ sọ̀rọ̀ nípa àwọn yẹn àkábíyèsí rí Ọlọ́run olórí búlẹ̀ yín pípù yìí o you just jeopardize the entire effort táwọn bàbá yìí ti make. Olóyè Sunday Igboho ẹ má bínú bàbá mi Àdìsá ẹ máa ń sọ lọ́pọ̀ ọgbà pé ẹ lè lẹ́ẹ̀ṣẹ̀ Yorùbá nation yìí mọ́ ẹ lè lẹ́ẹ̀ṣẹ̀ mọ́ láíláí èmi wá sọ fún yín pé ó wù mí kẹ́ ẹ sọ pé ẹ ṣe mọ́ ẹ sọ pé ẹ ṣe ti Yorùbá mọ́ àmọ́ lórí ọ̀rọ̀ yìí ẹ kọ́kọ́ fì sẹ́gbẹ̀ẹ́ kan náà àwọn tó nígbàgbọ́ nù tí yóò onídìrí ń ṣe yìí ẹ jẹ́ àwọn ibi tí a fẹ́ bá yàrá já torí wípé mo máa ń sọ̀rọ̀ yìí pé tá ẹ bá tètè gbé ọ̀bọ bọ̀gbẹ́ ọ̀bọ gbé gbogbo yín bọ̀gbẹ́ o tẹ́ ẹ bá tètè mójútó àwọn tí ń ṣẹlẹ̀ yìí wọ́n ní tá a bá ní àfiwèrè lẹ̀ kó sòkú ìyá ẹ̀ bọ́ bá ṣe wù ú kó lè sún jẹ òórùn òsì ní jí agbádùn ládùúgbò kó tó wá di wípé ọ̀fọ̀ ọ̀tọ̀ sí gbẹ̀gìrì ẹjẹ́ lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ lọ́wọ́ Àdìsá máa dé ẹmọ lórí ọ̀rọ̀ Yorùbá lórí ọ̀rọ̀ Yorùbá nation ilẹ̀mọ̀dẹ́n tó wà ní ìdálẹ̀ sí i ká ní òṣòrí ọ̀fẹ́ fún yín láti máa gbé ní Jámánì gbólẹ̀ bá wà mò ń béèrè àwọn tẹ́ ẹ mọ̀ kú torí wọn tẹ́ ẹ jà nítorí wọn tẹ́ ẹ ṣe nítorí wọn ẹ náà wọ́n máa ń fẹnu àbùkù náà fi kàn yín. Òṣùpá ó ti parí ọ̀rọ̀ mo ti gbàgbé orin yẹn Ọlọ́run ó jẹ́ ìrántí. Saheed Òṣùpá ní àbọ̀ ọ̀gbọ́n tán sọ nípa Sunday yẹn akọni ọmọ Yorùbá tó kojú Fúlàní tìjọba ń wá tó wá sá lọ sókè òkun tó padà dé tó yẹ ká máa kì ká máa jẹ ṣàwámà ńlá tí gbogbo èèyàn ń kó jẹ ní Yorùbá dìtẹ̀ sẹ́rí pọ̀pọ̀ Yorùbá burú sẹ́wàá burú ẹ̀dá lóhùn ẹ̀ burú bẹ́ẹ̀ ṣe ṣe Awólọ́wọ̀ rèé Akíntọ́lá ń kọ́ bẹ́ẹ̀ ṣe ṣe rèé Bọ́lá Ìgè gbogbo wọn Olóyè Sunday Igboho ṣà bàbá mi Àdìsá ẹ pàrónú yín ẹ pọ̀dọ̀fin àáyún yín yún wá òrùlé ń jò ààrẹ ni tí ọba wa dì Iléyá tínú wa dùn Olóyè Sunday Igboho ṣe mùsùlùmí àmọ́ wọ́n ní mùsùlùmí ìyàwó wọ́n pàgbò tí èsì ẹyọkan tí èsì méjì gbogbo ará àdúgbò jẹ inú wọn ó dùn láti bí ọdún mẹ́ta ní ìsìn mọ̀jẹ́ ni ẹlẹ́ni ó wà lé pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ láti ṣe léyà mọ̀jẹ́ ni ẹlẹ́ni ó wà lé láti ṣe kérésì bẹ́ẹ̀ ẹ̀yin olórí burúkú kan ẹ sì ń wíwó tó gbòòrò lórí ọ̀rọ̀ Àdìsá ọmọ adìẹ mọ́
kò burú o ẹ̀yin nu ọlọ́nu mo sọ yìí mo dúró náà torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ́ àmẹ́yìn tí mo sọ yọ yìí ó ti yé gbogbo yín pé níbi ńlọ́pọ̀ nù ran Yorùbá. bonírèfín bá kọ̀ tó lóun òfin gbá mọ́ èyí tó ti fílẹ̀ ò ní parun láíláí o. bólóyè Sunday Igboho ṣà tán bá níbi táwọn dé yìí àwọn tọrọ gáfárà. kò sí kankan nù ìparíkú palákú babalákú gbogbo yín tó lè ní rẹ́kọ̀dì ẹ̀ bá. bẹ́ẹ̀ ni torí àwọn ọmọ mú jáde fún yín with facts. pé ńgbà tí ń bẹ nù gbòkìṣí ńbọlẹ́wà ìgbà tí ń bẹ nù gàngán ńbọlẹ́wà ìgbà tí ń bẹ lẹ́gùá ńbọlẹ́wà inú gbó Ìjẹ̀bú Òde ńbọlẹ́wà inú gbó Èkìtì ńbọlẹ́wà Ìkẹ́rẹ́ lóru ńbọlẹ́wà Ìkàrẹ́ Lóńdó gbogbo ẹ̀ ńbọlẹ́wà. You have the video, I can bring it out. ẹlẹ́dàá àyà olóyè Sunday Igboho ṣà tó dolóògbé láìrò tẹ́lẹ̀ yóò bí gbogbo yín. àlùbáríkà àwọn tó lọ ń kulẹ̀ ayé lọ́wọ́. àdìsá máa dé yẹn mọ́ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rẹ̀ létété ọmọ Ìgbòho mọ̀rẹ́ alágbàdo òde fọkànbalẹ̀ dídùn báyìí lọ́sàn ó so òmìnira yín máa sátẹ̀ àkànlẹ̀kùn lọ́balọ́ba lóyè lóyè ó tó gẹ́ alúbàtà kan kì í dárin ẹ bá filẹ̀ yes lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní sunkún lórí aya ẹ ní sunkún lórí ọmọ. mo kíyà mi Adérọ́pò mo kíyà mi Tóyọ̀sí mo kí gbogbo ọmọ mo kí Ronaldo mo káṣàbí mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi ẹ ti ń bẹ lẹ́yìn odi wọn ní ìrùkù yín wá sílé ẹ̀yin tẹ̀ ń bẹ nílé lágbára lọ iṣẹ́ ìṣe yín ò ní dìṣẹ́ àlùbáríkà àwọn tó lọ ń kólé ayé lọ́wọ́. àrínilóde àbèrè àrínilóde àbèrè àrínilóde àbèrè ẹni èmi náà ni Adémọ́lá ọmọ mi yálé mi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògbómọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹmbẹ̀rẹ̀ bí ìjà èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà Àgbàlá Àbíkúnlé ó jókòó bàbá ẹlòmíì lọ. èmi ní màá wá ẹ̀yin ní màá bá lágbára lọ́wọ́ Ọlọ́run. aago mélòó ló lù yìí? aago 12 ó kọjá láyàjọ́ ọjọ́ Tuesday. ẹ wo ó dàbọ̀ I love you all.